kábíyèsí ikú bàbá yèyé aláàfin Ọ̀yọ́ ìyún ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé àkọ́kọ́. kábíyèsí sì sọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ lórí ẹ̀rọ ayélujára èyí táwọn èèyàn tó ń fà mọ́ra wọn lọ́wọ́ pàápàá àwọn ọmọ Nàìjíríà, tí kábíyèsí sì ti bomi pa ìròyìn náà lórí ìdí tí kò fi ṣàbẹ̀wò sí ààfin àrólé Oòduà ìyẹn Ọ̀ọ̀nìrìṣà kábíyèsí ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì, tí kábíyèsí jẹ́ kó di mọ̀ pé láìpẹ́ láìjìnà òun yóò ṣàbẹ̀wò sí ààfin Ọ̀ọ̀nìrìṣà o, àti pé onísọkúsọ làwọn tó ń sọ pé jà ó wà láàrin wọn àti Ọọ̀ni nítorí pé kò sédè àìyedè kankan láàrin wọn o, àti pé ó ní ìdí tóun kò fi ṣàbẹ̀wò sí ààfin Ọọ̀ni lọ́sẹ̀ tó kọjá tóun ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀ṣun káàkiri ààfin àwọn ọba àlàyé tó wà níbẹ̀. ẹ rántí pé lọ́jọ́ ìṣẹ́gun tí ṣe Tuesday ọ̀sẹ̀ tí ó kọjá yìí èyí tó jẹ́ ọjọ́ kẹta nínú oṣù kẹfà ọdún 2025 the 3rd of June 2025 ní aláàfin Ọ̀yọ́ ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé àkọ́kọ́ ló gbéra kúrò ní ìlú Ọ̀yọ́. aláàfin Òòjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà tó sì ń ṣe àbẹ̀wò kíni àti ìdúpẹ́ sí gbogbo àwọn ọba tó wá síbi ayẹyẹ ìwúyè, ṣùgbọ́n pẹ̀lú bí kábíyèsí bóyá ṣàbẹ̀wò sí ààfin Olúwo ti ilẹ̀ Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti ìlú àkọ́kọ́, tó ṣàbẹ̀wò sí Olówù ìlú Kútà, tó ṣàbẹ̀wò sí ààfin Ẹlẹ́rìn ti ìlú Ẹ̀rìn Ọ̀ṣun. kàyéfì ńlá ló jẹ́ nígbà tí kábíyèsí òde ààfin Ọọ̀ni ní Ilé Ifẹ̀. èyí ló sì tún dá awuyewuye ńlá sílẹ̀ táwọn èèyàn sọ pé ó ti wá fojú hàn wípé Aláàfin ń bọ̀ níjà àti pé ọ̀tá gidi ló wà láàrin wọn. ṣùgbọ́n kábíyèsí ti sọ̀rọ̀ lórí ẹ̀ o nínú ọ̀rọ̀ tí àmúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì personal assistant fún kábíyèsí ọ̀gbẹ́ni Kọ́ládé Ọládélé tó bá ìwé ìròyìn Punch sọ ní òpin ọ̀sẹ̀ tó kọjá. ẹni ó ti jẹ́ kó dìímọ̀ pé kì í ṣe páwọn mọ̀ọ́mọ̀ dé ààfin Ọ̀ọ̀nìrìṣà o. Ọládélé Kọ́ládé ní nígbà tí àwọn fẹ́ ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn pe ààfin Ọọ̀ni láti béèrè bóyá kábíyèsí wà nílé káwọn lè wá, ṣùgbọ́n wọn náà sọ fáwọn pé kábíyèsí ò sí nílé. onílé yìí ìní ò jẹ́ káwọn ya ààfin Ọọ̀ni, ṣùgbọ́n ó jẹ́ kó dìímọ̀ pé kò sí ìjà kankan láàrin kábíyèsí àti Ọọ̀ni o bó ti wulẹ̀ kó mọ̀. ó ní kábíyèsí yóò padà lọ sí ilé ìpínlẹ̀ Ọ̀ṣun láìpẹ́ yìí, yóò sì farabalẹ̀ lọ ṣàbẹ̀wò sí Ọọ̀ni láti kí i lọ́tọ̀. bẹ́ẹ̀ ni kábíyèsí ó tó dọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Nurudeen Adémọ́lá Adélékè láti kí àwọn méjèèjì, tó sì ní kò sí ewu lóko àfigiri àparò, káwọn tó ń gbé ìgbékúgbé kiri kan lọ dákẹ́ nítorí pé kò sí ìjà rárá láàrin Ọọ̀ni àti Aláàfin. ṣùgbọ́n nígbà tó ń bá ìwé ìròyìn Punch sọ̀rọ̀ tó ń fún Kọ́ládé Ọládélé lésì, agbẹnusọ Ọ̀ọ̀nìrìṣà ọ̀gbẹ́ni Moses Ọláfárẹ̀ jẹ́ kó di mọ̀ pé kò sóòótọ́ nínú nǹkan tọkùnrin náà sọ. ó ní ò sẹ́nikẹ́ni tó pe àwọn o wípé Aláàfin fẹ́ ṣàbẹ̀wò sí àwọn. wọn ní kò sí ìpè bẹ́ẹ̀ ni kò sí lẹ́tà láti fi sọ fáwọn pé káwọn gbáradì Aláàfin fẹ́ wá kí Ọọ̀ni. ṣùgbọ́n ó ní táwọn gbọ́ ni pé ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ ààbò tó wà láàfin ló kàn sọ fáwọn pé nìkan pé òun láti ààfin Ọ̀yọ́ pé ṣé Ọọ̀ni wà nílé. ó ní ìbéèrè tán béèrè lásán rèé, kò sí wípé wọ́n pe àwọn tàbí fi iṣẹ́ ránṣẹ́ sáwọn wípé Aláàfin Ọ̀yọ́ pé ó fẹ́ ṣàbẹ̀wò sí ààfin Ọọ̀ni, bó tilẹ̀ jẹ́ kó dìímọ̀ pé lóòótọ́ Ọọ̀ni ò sí nílé lásìkò tí Aláàfin tó ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà náà.